mo wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ nílé lóko àti lẹ́yìn odi o. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ sì kú ajálẹ́ ní gbogbo ibi tí kéèké mẹ́ba ti bá kó wa àtàsìkò tá a bá wà lápá ibi tẹ́ ẹ wà níbẹ̀ òun. Mo kí yín o, mo wá ti dénú ni, mo dé gẹ́gẹ́ bí ìṣe mi, mo dé mo dé bí ìbò fẹnu ọkọ̀ ṣọlẹ̀ sórí ìkànnì tá a wà yìí náà ni. Ẹ ǹlẹ́ nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, ẹ ǹlẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ kú rògbòdìyàn, ẹ kú gbogbo bí ṣe ń lọ. Àti sọ fún yín tẹ́lẹ̀ mọ́fòkó bàbá mi dáàlà ìjọ kan náà ńlá kọ́ ọ yẹ ká ti kọ gbogbo nǹkan èyí ti pẹ́. Àmọ́ àwa Yorùbá nǹkan kan a máa ṣe wá, a máa fẹ́ràn ká fi iná ká fi sórí òrùlé sùn. Ṣé ẹ mọ̀ pé bàbá ilé finá sórí òrùlé sùn ó léwu? Bí ọba ìdòru ó ṣeé ṣe kí náà wọ́n ti mú òrùlé ó sì máa jóná wá ó sì máa sùn. A mà ní fọwọ́ ara wa ṣera wá nílẹ̀ Yorùbá o. A sì ń pariwo, a sì ń kékéké, a sì tún yányányán. Ẹ náà mọ bí ṣe ń lọ. Bọ́bá yá, bọ́bá tàkò, gbogbo yẹn pátápátá lẹ́wàá jáde k'Olódùmarè ọba kọ́mọ̀ wá jẹ́ kó ti pẹ́ jù, kò ní pẹ́ kó tó yé wa láṣẹ Èdùmàrè nílẹ̀ Yorùbá. Lóòótọ́ àwọn Yorùbá ni wọ́n lọ tí wọ́n bọ̀, wọ́n léwé kan kì í jábọ́ lára igi k'Olódùmarè ọba ó mọ̀ sí. Bẹ́ẹ̀ ni o, Olódùmarè mọ̀ sí gbogbo bí àwọn Fúlàní bí wọ́n ṣe wọlé wá pẹ̀lú àwọn nǹkan ìjà wọn. Olódùmarè mọ̀ sí wọ́nì ni ká lè mọ bá ṣe múra ni. Olódùmarè fún aláyè àtòrí ọ̀fẹ́ ó fún wa ká lè fi kọ̀ wọ́n. Bí wọ́n ṣe wà ń àyè wà fún wa láti kọ̀ wọ́n pé àṣe àfẹ́. Àmọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn wa àwọn gangan ni wọ́n ń gbàbọ̀dẹ̀ fún wa nítorí owó. Ṣé ẹ mọ̀ pé bí wọ́n bá ti gbówó fọ́pọ̀lọpọ̀, ẹgbọ́n tọ́mọ ọkùnrin Fúlàní ọ̀hún sọ páwọn máa ń relocate láti ibìkan sí ibìkan ni. Àwọn èyí sì dédé relocate sí community kan láì jẹ́ pé bóyá community leader ti gbowó lọ́wọ́ àwọn. Wọ́n ń gbowó lọ́wọ́ wọn ní owó màlúù, owó ńlá. Bàbá ilé fún wọn ní mílíọ̀nù mélòó kan, ìṣìn ni wọ́n wà lẹ́ẹ̀kan fún wọn bí pé ẹ lọ mú gbó bẹ́hùn, ẹ lọ rèé mọ̀ ṣe tẹ́ ẹ bá ń ṣe. Nígbà táwọn Fúlàní bá wá jáde tán, ṣe mọ̀ páwọn ìdárìn ẹranko ni wọ́n, àwọn náà sì máa ń kẹ́ ẹranko wọn rìn ni. Nígbà wọ́n bá wá jáde tán tí wọ́n kẹ́ ẹranko wọn pé ẹranko wa ó ṣáà jẹun, náà wò pé ibo náà ti gbin ẹ̀wà yìí, ibo náà gbin àgbàdo sí yìí. Àwọn màálù sì fẹ́ràn àgbàdo dáadáa bẹ́gẹ́, wọ́n sì dà wọ́n wọbẹ̀, àwọn yìí ó sì rèé jẹun. Àmọ́ ń gba wàhálà bá dé tẹ́ bá ń bára yín jà, ẹ kóra yín lọ́sọ̀dọ̀ community leader. Community leader sì ní òun ló gbà wọ́n síbẹ̀, ṣùgbọ́n ẹ̀yin ò mọ̀. Àwọn community leader oníjẹkújẹ kan ń bẹ, wọn ò sọ pé àwọn kábíyèsí o. Bọ́ bá sì jẹ́ mọ́ àwọn kábíyèsí kan náà, ká sọ bẹ́ẹ̀ náà. Nígbà wọn bá jẹjẹkújẹ tán, ṣe mọ̀ pé béèyàn bá ti jẹ dòdò ẹnu ẹ̀ ò sì ní lè ṣòdodo. Bí wọ́n bá ti gbowó lọ́wọ́ wọn tán ti jẹjẹkújẹ ọ̀tán nù ni. Wọ́n wà máa gbẹ́bi fáláre, wọ́n máa gbáre fẹ́lẹ́bi. Olódùmarè ọba ó gbà wá lọ́wọ́ ara wa nílẹ̀ Yorùbá. Láìsí iná, ṣe mọ̀ pé kò lè sí wúrà. Kí wúrà tẹ́ ń wò ó tó lè dán, ó ti la ọ̀pọ̀lọpọ̀ iná kọjá. Ọ̀rọ̀ àwọn Fúlàní yìí tí wọ́n wọnú igbó wa, tí wọ́n ń fi ẹran jẹko, tí wọ́n ń pa wá ṣe gbogbo ẹ̀. Bí ọ̀bá sí ti wọn, ẹ mọ̀ jẹ́ ń tàn yín. A lè ronú pa fẹ́ kò lábẹ́ ilé iṣẹ́ tá ń pè ní Nàìjíríà. Àwọn ọlọ́jẹ̀lú, àwọn ni wọ́n kàn sọ wá dẹrú tí wọ́n máa lò wá bí ẹrú. Bí wọ́n bá tepo ní 2000 kò sí ní tá a fẹ́ ṣe, á kàn máa pariwo náà ni. Láti àtayé alálùmọ́lẹ̀ nìkan ti wọ́n. Èyí sì wọ́n, àwọn tí sì ń rí tiwọn ṣe ń rí tiwọn ṣe. Àwọn kan ó kàn máa pariwo ni ebi ó máa pa àwọn ẹlòmíì, wọ́n ó sì máa kú. Àmọ́ tọrọ Fúlàní yìí ń lọ padà wá mú ti pé a fẹ́ gbòmìnira ara wa. Àwa náà fẹ́ dá dúró, ó ti tó gẹ́ ìyà yìí pọ̀. Èyí ni mo fi sọ pé ewé kan ò lè bọ́ lára igi k'Olódùmarè ọba ó mọ̀ sí. Olódùmarè ọba ló fi Fúlàní ló fi ṣí wa ǹdí, ló fi ta wá ǹdí kán. Bá a sì ṣe bẹ̀rẹ̀ yìí láṣẹ Èdùmàrè láìpẹ́ láì jìnnà á gbòmìnira wa. Kì í ṣe gbogbo wa gan nílẹ̀ Yorùbá
ńlá ṣetán láti dojú ìjà kọ àwọn Fúlàní yìí. Ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀rù, ọ̀pọ̀lọpọ̀ ń sá. 25% èèyàn péré ló ṣetán tó gbangba sùn lọ́yẹ́, tó jẹ́ pé tán bá sọ pé ó yá ọ̀yá náà nù ni. Ẹnu ńlọ́pọ̀lọpọ̀ kàn ń lé kó tó lé eyín apẹ́ o. Ẹ mọ̀jọ́ pẹ́ kó tó yẹ yín ilẹ̀ Yorùbá. Ẹ wo àwọn tí wọ́n pa ní Ròmì tí wọ́n ní kidnappers ni wọ́n láwọn Fúlàní tí wọ́n sun wọ́n dáná sun wọ́n. Ẹ wò bí àwọn Fúlàní ṣe gbéra. Ẹ má jẹ́ ń tàn yín, bẹ́ẹ̀ bá rí fọ́nrán ibi tí wọ́n ti ń fi ọkọ̀ ńláńlá àwọn kérélà tí wọ́n ti fi ń lòdù wọn wọlé, ẹ̀rù Olódùmarè ó bà yín. Bọ́n sì ṣe ń lòdù wọn wọlé òun, wọ́n ń lòdù wọn wọlé pẹ̀lú nǹkan ìjà olóró lóríṣiríṣi ni. Àwọn ti kó síbì kan. Bí wọ́n sì ti ń lòdù wọn wọlé ọ̀hún tí wọ́n ń wọlé sí Ìròmì yẹn tí wàhálà àti ìdààmú ti ń ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn 55 camps tó wà nílẹ̀ Yorùbá ti join ní wọn o. Ẹ gbélé gbọ́, ẹ sì gbúròó gbọ́, wọn ò ní dúró mọ́. Góòlù àwọn Fúlàní gbọ́, wọn ò gbọ́ kọ́ọ̀mù. Àmọ̀ràn tèmi fún yín nìyí o nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, kò ní kálukú ó múra. Ẹ múra àjà, ẹ múra ogun. Ó ti délẹ̀ nù ni, ó ti déṣẹ̀ mọ̀ pé wọ́n ti sọ pé ìgbà báyìí àwọn bẹ̀rẹ̀ iṣẹ́. Ọ̀sẹ̀ méjì ni a sì ká, ó sì jẹ́ lẹ́yìn àwẹ̀ Mùsùlùmí. Àwẹ̀ ti parí o, nǹkan kí nǹkan ló lè ṣẹlẹ̀ láti ìsìn. Àmọ́ ẹ mọ̀jọ́ ká yín mọ́lé, ẹ mọ̀jọ́ ká yín mọ́bi tẹ́ ẹ̀ tí ní sáré wọlé pé ẹ fẹ́ gbé nǹkan. Bẹ́ẹ̀ bá sùn, ojú kan ló kù kẹ́ ẹ máa fi sùn báyìí. Bọ́ bá jòrò ní kí baálé ilé ọmọ dọ́gbọ́n yọjú ta lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kó náà wá nǹkan kéékèèké kan dání. Self defence ni ló tún kù báyìí lọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Self defence ni o. Ẹ̀yin agbófinró wa, ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ yín nílẹ̀ Yorùbá. Ẹ dákun, ọ̀run yábọ̀ ni kì í ṣọ̀rọ̀ ẹnìkan. Bí wọ́n bá rán ní iṣẹ́ ẹrú, àmọ́ fi tọmọ jẹ o. Ẹ rántí pé ọmọ Yorùbá lẹ́yìn náà. Aya yín ńbẹ́ńbẹ́ o, àwọn ọmọ yín ńbẹ́ńbẹ́, ẹ̀gbọ́n yín ńbẹ́ńbẹ́, àbúrò yín àjọ wà nílẹ̀ Yorùbá ni. Ẹ dákun gbogbo ẹ̀yin Àmọ̀tẹ́kùn wa, ọmọ Yorùbá pọ́nbélé ni yín. Ẹ bá jájọ fọgbọ́n ṣe, kájọ lé wàhálà àti ìdààmú lọ kó ńlé àwọn baba ńlá baba wa. Bí wọ́n sọ pé mọ́fòkó baba mi dàlà, ọjọ́ kan là á kọ́. Ẹ jẹ́ á tètè kọ́ báyìí, àsìkò ní láti kọ́. Ẹ jẹ́ á kọ́ fáwọn Fúlàní. Olódùmarè ọba ó ràn wá lọ́wọ́ o. Àní bá wọn kú kú òjijì, àní bá wọn kú bájá ṣe kú tó ń tògbóró, a sì ní bá wọn wọlẹ̀ bágùntàn ṣe wọlẹ̀ tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. Àsìkò yìí gangan ló yẹ kí gbogbo ọjọ́ gbéná wojú ẹkùn ara wa. Káwọn Fúlàní yìí kí wọ́n má bàa kó wa lẹ́rú nílẹ̀ Yorùbá. Wọ́n ní nǹkan ìjà o, àmọ́ káwa náà ó tètè múra. Olódùmarè ọba o kò ní jẹ́ kí ogun Fúlàní kó borí wa nílẹ̀ Yorùbá. Yorùbá nation gangan lọ́nà àbáyọ. Mo kí gbogbo yín pátápátá o. Olódùmarè ọba ó wà pẹ̀lú wa o. Ẹ má jáwọ́ tìjọba o. Kò síjọba nílé iṣẹ́ Nàìjíríà. Ìjọba ní pílánù tiwọn ni. Wọ́n ní táwọn ń fowó ṣe. Wọ́n ní tí wọ́n ń ṣe káàkiri. Wọn ò rán èèyàn kan iṣẹ́ o. Torí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí kò dọ́dọ̀ kankan nù wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn, àwọn ọmọ wọn ń bẹ lókè òkun. Ọ̀pọ̀lọpọ̀ wọn, bọ́ bá dágbà ó báyìí wọ́n mọ bí wọ́n ó ṣe sá. Èló lẹ́yìn ní lọ́wọ́ láti gbé fúláìtì. Kẹ́ ẹ fẹ́ máa gba bọ́dà orílẹ̀, róòdù làwọn eléèbó ń pè. Kẹ́ ẹ fẹ́ máa gbabẹ̀, ó níye tẹ́ fi máa cross. Ó níye tẹ́ fi wọ mọ́tò. Ẹ má jẹ́ ń tàn yín, kì í ṣe pé ẹ fẹ́ lọ síbi Ghana láti orílẹ̀-èdè Nàìjíríà. Kẹ́ ẹ má ní 150,000 lọ́wọ́ àbí 200,000 naira ẹ ní lọ́wọ́. Bẹ́ẹ̀ bá fẹ́ lọ dé Ghana láti orílẹ̀-èdè Nàìjíríà. Kí la wá ń sọ? Béèyàn kan bá ní 200,000 lọ́wọ́, ṣé yóò máa ráhùn pé òun ò rón jẹjẹ ni? Ẹ dákun, ẹ jẹ́ á gba ilẹ̀ baba wa kó lọ́wọ́ àwọn Fúlàní tán ti gbà mú wa lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, wọ́n ti gbà ní káṣọ̀, wọ́n sì ti múra àjà. Kí ni wọ́n fẹ́ pa? Ṣé ewúrẹ́ wọn fẹ́ pa ni? Ẹ jẹ́ á fèsì wọn lórí ilẹ̀ wa. Gbogbo ohun tí wọ́n ń dánwò yìí, kò sẹ́nì kankan tó lè bá wọn dánwò nílẹ̀ wọn. Mo sọ tèmi náà o, èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni.
ẹyẹ méjì tí ẹ jàṣà. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Èmi ni wọ́n mọ̀ wá, ẹ̀yin ni wọ́n mọ̀ bá. N ò ní fi ń ṣàwátì, ẹ̀yin náà ò ní fi mí ṣàwátì láṣẹ Èdùmàrè. Ẹ dákun bẹ́ẹ̀ bá fẹ́ ṣe jingles, advert lóríṣiríṣi. Iṣẹ́ tèmi ni. Ẹ pè mí, wọ́n sì jẹ́ yín lẹ́yẹ ọ̀ṣọ́ka. Kódà mo bá yàn ṣe online, oníbàá ṣe ṣe, wọ́n sì ṣáàfù yín dáadáa. Ẹ ṣé mo dúpẹ́ o.